astronomers wọ́n ní nígbà táwọn lọ inú sánmọ̀ tí àwọn ń bọ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rí wọ́n ní àwọn rí wípé àwọn ń gbúrò tí ó ń ṣe Allahu Akbar Allahu Akbar tí wọ́n ń pèrun. Ǹjẹ́ níbo ni fọ́ìsì ń ti ń wá? Wọ́n gbé microscope wọ́n dojú ẹ̀kọ́ ayé wọn ò gbọ́ ní láti bẹ̀, wọ́n lọ sọ́tún wọ́n lọ sótì, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kọjú ẹ̀ sí atmosphere ní sánmọ̀ náà wá rí wípé òkè lọ́run náà ni wọ́n ti ń pèrun. Nígbà tí wọ́n wá focus attention wọn síbẹ̀ tí wọ́n fi microscope wọn soup wọn ẹ̀ kó gbé wá kó súnmọ́ wọn, wọ́n bá rí wípé àwọn rí ibì kan tó dà gẹ́gẹ́ bí dressing like a Muslim mosque, ibẹ̀ ni wọ́n ti ń pèrun yẹn. Àwọn wá ní kọ́mẹ́ǹtì àwọn òun ni wípé maybe this is the paradise that Muslims are telling us in the head. Bóyá àlìjánà tọ́lọ́run bá ń wí, bóyá bẹ̀bẹ̀ lọ́lọ́run ló kọ sí. Láwa ń sọ fún wọn pé rárá o, Al-Qur'ani ti ń sọ fún wa pé bẹ́yìn tẹ́ ń bẹ lórílẹ̀ tẹ́ ẹ̀ bá máa jọ́sìn fún mi mọ́ yusabbihu lahu ma fi samawati wal ardi. Àwọn tí ń bẹ nínú sánmà lókè lọ́hùn lọ́hùn àtàwọn tí ń bẹ nínú ilẹ̀ ní tìsàlẹ̀sàlẹ̀ ilẹ̀ wọ́n ń ṣe àfọ̀mọ́ fún èmi Ọlọ́run tí ń jẹ́ sí pé àwọn ẹ̀dá kan tọ́lọ́run tó ń dá sí atmosphere àwọn yẹn làwọn nìyẹn ń kírun. Ánsà nìyẹn fún wọn tí àyò lè gbà mí láti explain rẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. Ṣùgbọ́n ńgbà on their way coming wọ́n nígbà táwọn wá ń bọ̀ á padà sí orí earth làwọn bá já sí àyè kan. Wọ́n ní the place is very very wide. Àyè náà máa fẹ̀ o. Àyè táwọn wí wọ́n ní our microscope cannot capture it. Irinṣẹ́ táwọn gbé dání ò lè capture rẹ̀ tán, but the star were gathering. Kí n máa parọ́ fún yín, èmi fún ara mi gan mi mọ̀ nǹkan tí mo fẹ́ sọ. Àwọn ọmọ kan fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo àwọn àfà pátápátá látòkè délẹ̀ mi ò yọ kankan kúrò, gbogbo wọn pátápátá ló ń parọ́. Ẹ̀yin náà ẹ yẹ̀wò fún ara yín pé ṣé mọ́sálásí kankan ṣó wà ní gbalasa òfurufú? Irọ́ lásán ni. Ṣé rí ẹ̀sìn Islam, òpó ẹ̀sìn Islam irọ́ ló gbé dúró. Gbogbo àwọn àfáà yìí láti òkè délẹ̀ àti kékeré àtàgbà gbogbo wọn pátápátá ló ń parọ́. Ṣé rí òjíṣẹ́ tó dá ẹ̀sìn yìí sílẹ̀ onírọ́ lòun náà, òpùrọ́ ni. Ó jalè, ẹni tó bá parọ́ ẹ̀mùpá jalè. Muhammadu náà jalè. Ìdí nìyẹn táwọn àfáà yìí náà ṣe ń parọ́, náà ṣe ń jalè, tán parọ́ fún gbogbo wa. Irọ́ lásán òun ni ẹ̀sìn Islam. Ẹ jára yín. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Kò sí iná kankan bí kankan, kò sálùjọ náà kankan bí kankan, ó fẹ́gẹ́ ní ibi tẹ́ ti lè rí iná àtàlùjọ náà inú òwe tán fi ń dúnkò kò mọ́ wa ní. Ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi gbalẹ̀ wa ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà.